ọmọ Yorùbá, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn Fúlàní kajínigbé abatẹnijẹ́, kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ti dá bàbá Adébóyè lóró. Tẹ́ bá rí jàǹbá tó ṣe fún bàbá Adébóyè, ẹ̀rọ Ọlọ́run á bá yín. Ọmọ Yorùbá, ṣẹ́yìn náà ti wá rí nísìnyí wípé ó dáa tabarẹ́ni tó ń gbé kọ̀ọ̀kan tó dáa kí ogun àjọ sowọ́ papọ̀ kájọ gbé nǹkan yẹn sókè. Kódà mo máa farabalẹ̀ ṣàlàyé bí gbogbo ẹ ti ṣẹlẹ̀ fún yín. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ní Niger State, àwọn olórí burúkú Fúlàní yìí wọ́n ti ṣe jàǹbá fún bàbá tí pásítọ̀ E. Adébóyè. Gbogbo ẹnu ni mo fi ń sọ fún yín. Bàbá, àwọn nǹkan táwa ta jọmọ yín tá à ń sọ fún yín lélẹ́yìí, ṣó jẹ́ kó ṣe jàǹbá fún yín pẹ̀lú bí ẹ̀ ṣe support wa fún Yorùbá Nation, tẹ́ support wa fún anything, tẹ́kọ̀ dákẹ́, ṣó jẹ́ káwọn Fúlàní kí wọ́n tún ṣe ìkọlù sí yín? Ìyẹn ni àwọn èèyàn yàtẹ̀ yín náà tẹ́ fi máa mọ̀ wípé gbogbo wa ní láti jọ pawọ́ papọ̀ ká lé àwọn olórí burúkú yìí out of our father's land. Bàbá Adébóyè kò ń ṣe alákọ̀ọ́kọ́ tó máa ṣe jàǹbá fún yín lélẹ́yìí, kò kí ṣe alákọ̀ọ́kọ́, kò ń ṣe ẹlẹ́kejì, kò ń ṣe ẹlẹ́kẹta. Mo fi Ọlọ́run bẹ gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa tẹ́ ń wo fídíò yìí, ẹni ọmọ rìdíìmù tẹ́ bá mọ̀, ẹ bá mi sẹ́ndì fídíò yìí sí wọn. Ẹ bá mi sẹ́ndì fídíò yìí sí gbogbo àwọn tó ń lọ sí Redeemed Christian Church of God tẹ́ bá mọ̀. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ súnmọ́ bàbá wa pásítọ̀ E. Adébóyè, ẹ bá wa sẹ́ndì fídíò yìí sí wọn kí wọ́n wò ó bóyá wọ́n lè ní second thought. Torí pé láti ìgbà tí Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá Dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá borí nǹkan fìdí tabarí ká ní arẹ́rin ẹmú ẹkì ẹran bí ọ̀rẹ́ kọ́ ariwo ta pápápápápápápá. Nílẹ̀ Yorùbá kan náà yìí wọ́n ti pọba aládé, nílẹ̀ Yorùbá kan náà yìí wọ́n ti pa businessman, nílẹ̀ Yorùbá kan náà yìí wọ́n ti pa olóṣèlú, nílẹ̀ Yorùbá kan náà yìí wọ́n ti pa traditional rulers, nílẹ̀ Yorùbá kan náà yìí wọ́n ti pa pastor. Ká tiẹ̀ dúpẹ́ pé pásítọ̀ Adébóyè ìjọ tó ṣe jàǹbá yìí fún wọn, ká dúpẹ́ pé wọn ò sí nínú ṣọ́ọ̀ṣì ìjọ yẹn. ń tá ń sọ ìkọlà àbá máa sọ. Ọmọ Yorùbá, ibi tí ọ̀rọ̀ lẹ Yorùbá dé nísìnyí, ẹni tó bá ní kó kàn ó ń ṣera ẹ̀ ni. Àwa understand pé torí pé bàbá wa E. Adébóyè wọn ò fẹ́ jẹ́ kí ìjọba ti chọ́ọ̀chì wọn ò dẹ̀ fẹ́ jẹ́ kí church business wọn dàrú, wọn ò dẹ̀ fẹ́ jẹ́ kí àwọn Fúlàní kọ́ máa attack àwọn churches àwọn tó wà nílẹ̀ Haúsá. Fún ẹ̀yin tẹ́ẹ̀bà ìtì gbọ́, mo láǹfààní àti sọ fún yín wípé àwọn Fúlàní wọ́n tún ti dá bàbá wa pásítọ̀ E. Adébóyè wọ́n tún ti dá wọn lóró. Kò dẹ̀ ṣàwọn the first person. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká la ọpọlọ wa, ẹ jẹ́ ká la orí wa kí a mọ tá à ń ṣe. Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Torí àwọn Fúlàní wọn ò rán anybody nínú wa, kò sí ẹni tí wọ́n lè ṣe jàǹbá fún. Ọlọ́run ló yọ pásítọ̀ Adébóyè. Chọ́ọ̀chì wọn headquarter tó wà ní Niger State, àwọn Fúlàní olórí burúkú ọmọ màálù yìí wọ́n dẹ̀ kóra wọn jọ, wọ́n dẹ̀ àtàkì ṣọ́ọ̀ṣì yẹn lágo 3 òru according to kọtaka lórí news. Wọ́n àtàkì ṣọ́ọ̀ṣì yẹn, wọ́n dẹ̀ sun gbogbo ṣọ́ọ̀ṣì yẹn, ọ̀sùn odi ewu lúbúlúbúlúbú tí kọ̀ọ̀kan ò ṣẹ́kù bẹ́ẹ̀. And a dẹ̀ gbọ́ pé this is not the first time. Ọ̀nẹ́lẹ́kejì tó máa dáná sun headquarter bàbá Adébóyè ní Niger nìyẹn. That is passing a message to you, sir. Ìyẹn lẹ́fí máa mọ̀ wípé àwọn Fúlàní tẹ́yìn tijú wọn, tẹ́fẹ̀ẹ́ torí ẹ̀ bá wa ṣe, tẹ́fẹ̀ẹ́ torí ẹ̀ bá wa sọ̀rọ̀, tẹ́fẹ̀ẹ́ torí ẹ̀ promote nǹkan tá à ń ṣe. Ẹ̀wọ̀n tí wọ́n wá ń ṣe fún yín nísìnyí
kò dẹ̀ ṣe first time tó máa ṣe jàǹbá fún Redeemed Christian Church of God lélẹ̀. a ti gbọ́ rí pé wọ́n ti jí pásítọ̀ yín gbé rí ìyẹn àwọn Fúlàní. a ti gbọ́ pé wọ́n ti pa pásítọ̀ yín rí several times. bàbá Adébóyè jáde wá sọ síta, ò jáde wá pariwo síta. Mọye mọ Redeemed Christian Church of God táwọn Fúlàní ti jí gbé. ká máa rí lórí pépà mélòó ní àwọn ìgbèríko. òun làwa ṣe ń sọ fún yín bàbá wa dáadáa, bàbá wa pásítọ̀ E.A. Adébóyè, àwa ń sọ fún yín pé ẹ máa bọ̀ lé bàbá. kò sí ìkọ̀kọ̀ nínú Nàìjíríà mọ́. Ọlọ́run ti mọ bí gbogbo ẹ ṣe máa rí. As a matter of fact, ẹ̀yin tẹ́ jẹ́ religious leader, ẹ̀yin ló yẹ kẹ́ síwájú kínní yìí, torí pé n tá à ń pariwo fún yìí ohun tó burú jáì ni. ẹ wo réètì táwọn Fúlàní fi ń pa èèyàn, ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Mọ̀ pé Ọlọ́run ló yọ yín, Ọlọ́run nífẹ̀ẹ́ yín ni. n tá à ń sọ ìkọlà àbá máa sọ. wọn ò lọ sí small places headquarter tó mọ̀ pé àwọn tí wọ́n ní fọ̀n tí wọ́n ní èkánná wọ́n máa wà ibẹ̀ lọ́lọ́. ẹlẹ́kejì tí wọ́n dẹ̀ máa sun ṣọ́ọ̀ṣì yẹn rí. ta ni wọ́n yìí tí àtàkì Nàìjíríà lè ní? ta ni Fúlàní ò ti ṣe jàǹbá fún? As a matter of fact, ẹ̀yin ló yẹ kẹ́ máa ṣíwájú wa. Now mo fẹ́ ká àwọn kankan jáde fún yín. Pastor E.A. Adeboye Church headquarter in Niger State, born to arches, wọ́n sún tó di ewúlúbúlúbúlúbúlúbúlúbúlúbú. Now only Pastor Adeboye pastors has been jígbé on a different occasion. àìmọye ìgbà tí wọ́n ti jẹ́ àwọn pastor Redeemed gbé. tẹ́yìn èèyàn wa tẹ́ bá rántí dáadáa, mo jáde wá sún àwọn míì kì mí dẹ̀ wà kékeré mo kọ̀ overlook. Bàbá Adébóyè ẹ bá wa sọ̀rọ̀ sókè. kẹ́ ẹ mọye nọ́mbà congregation yìí ni. ẹ kọ̀ imagine ẹ̀yin gẹ́gẹ́ bí bàbá wa lẹ̀ Yorùbá kí ẹ kọ̀ sọ pé ẹ̀yin èèyàn wa o, ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ o kí ilẹ̀ Yorùbá lè tura. tẹ́ẹ̀bà tiẹ̀ lè sọ títà bàbá, ẹ fún wa ní total support, ẹ fún wa ní support kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kó lè stop. Tẹ́ bá sọ pé bóyá nítorí kó má bàa wó church yín àbí kó má bàa ṣe anything, ṣèbóhùn làwọn Fúlàní ti ń ṣe, ṣèbóhùn ni wọ́n ti ń ṣe yìí. àkà wá mọ̀ bóyá wọ́n pààyàn síbẹ̀ o, bóyá wọ́n pààyàn síbẹ̀ o. ìkọ́nù àwọn pásítọ̀ tó wà ń bẹ̀, pásítọ̀ yẹn sọ pé òun sùn lọ́wọ́ ni wọ́n pe òun pé church àwọn ti ń jóná. ìyẹn ni tó headquarter yẹn wọ́n nílé láwọn wà táwọn ń sùn ní around 3 a.m. tí wọ́n pè wọ́n pé church ti fẹ́ jó tán. a lè ń sọ fún yín, tí orílẹ̀-èdè Nàìjíríà tó bá jẹ́ orílẹ̀-èdè tó ń ṣiṣẹ́ dáadáa, ṣó jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀? wọ́n dẹ̀ sọ pé bẹ́ẹ̀ yóò jì sí federal clinic education as in Federal College of Education ní Kòtàngórà Niger State. ẹ̀yin tẹ́ bá mọ Niger State dáadáa ẹ̀ mọ bí tí mò ń sọ. nǹkan tí bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè, this loving father is an historian. wọn ò wo status wọn wò pé ìyà ń jẹ àwọn ọmọ Yorùbá, àfi káwọn ọmọ Yorùbá dẹ̀ kúrò lóko ẹrú. Bàbá professor Bánjí Akíntóyè mọ̀ wípé tí Yorùbá bá kúrò lára Nàìjíríà, ìyà tó ń jẹ àwọn ọmọ Yorùbá kò lè tán láéláé. àwọn Fúlàní kẹ̀dẹ̀rẹ́ wọ́n kórìíra wa Christian to the core. ẹ̀yin fún ara yín mọ̀, wọ́n kórìíra wa, ọ̀tí ẹ̀fẹ́ rí wa sójú. tó bá rí wa báyìí ó máa rí wa bí threat. kí ló wá dé? nígbà tí solution wà, ẹ̀yin gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run pẹ̀lú àwọn colleagues yín ló jẹ́ kẹ́ síwájú àwa ọmọ Yorùbá. káwọn ọba wa wà pẹ̀lú yín, káwọn olóṣèlú wa wà pẹ̀lú yín. a lè ń sọ gbogbo àwọn kinní yìí torí pé ó sì ń da báyìí táwọn Fúlàní tí wọ́n ti ya dé bí omi. ẹ jẹ́ ká tètè ṣàwọn nǹkan tó jẹ́ ká ṣe. òun lẹ fi rí táwa ń pariwo fún bàbá Tinubu, tí bàbá Tinubu ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n gbọ́ nǹkan tá à ń sọ látijọ́ yìí.
òun nìyẹn sìn wọ́n sì pa ẹnìkan sínú igbó ní side Ọ̀yọ́ state. ìkan náà ṣẹlẹ̀ ní Oǹdó, ẹni ẹlẹ́ni tó jẹ́ pé àgbẹ̀ ni tó ń dáko, wọ́n fi màálù jẹ oko ẹ̀, ó lọ fẹjọ́ sùn àwọn authority pé kó má bàa take law to hand. The next thing ni wípé lẹ́yìn tó fẹjọ́ sùn tán àwọn Fúlàní yẹn jẹ́ tẹ̀lé padà lọ sóko ẹ̀ lẹ́yìn tí wọ́n ti fi màálù fi bà gbogbo oko ẹ̀ jẹ́, tí wọ́n ti jẹ́ kó wọ gbèsè, wọ́n tún mú, wọ́n pa ajá tó mú dání, wọ́n pa òun náà, wọ́n pa ní ìfọ́nà ìfọ́ṣu. ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? kò jẹ́ kó rí bẹ́ẹ̀. bàbá wa pásítọ̀ E.A. Adébóyè, with due respect sir, ẹ bá wa sọ̀rọ̀ sókè. ìyà ń jẹ àwa ọmọ Yorùbá ní yín sà, tẹ́bà kí n ṣọmọ Yorùbá a ò ní dá sí i. I am not mi ò búlì yín, mi ìsọ̀rọ̀ tí ò dá sí yín, à ń bẹ̀ yín ni lásìkò tá a wà yìí. ẹ má jẹ́ kó gún kólẹ̀ Yorùbá, ẹ má jẹ́ kó jẹ́ wípé tẹ́ bá fẹ́ gbàdúrà fáwọn mẹ́mbà nìkan lè máa sọ̀rọ̀. ẹ má jẹ́ kó jẹ́ pé tẹ́lẹ̀ṣọ̀ bá ń bọ̀ nìkan lè máa sọ̀rọ̀ sà. ẹ máa sọ̀rọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. mo dẹ̀ tún fàsìkò yìí pé bàbá wa Bishop Oyedepo of Canaanland, with due respect sir, ẹ máa ń wà wá ọmọ Yorùbá níran. bàbá wa Pastor Tunde Bakari of Letare Assembly, now Citadel Global, I beg you in the name of Jesus, mo fi orúkọ Jésù tí gbogbo ẹ̀yin àgbààgbà olórí ẹlẹ́sìn a fi Jésù kan náà ìfibẹ̀yìn, ẹ dá sọ̀rọ̀ lẹ Yorùbá, ẹ dá sọ̀rọ̀ lẹ Yorùbá. bàbá wa WF Williams Kumuyi, ẹ bá wa dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. ẹ má jẹ́ kó pa wá tán, ẹ má jẹ́ kí wọ́n pa wá tán. àwa ń bẹ̀ yín ni, ẹ má dáadáa Chief Sunday Igboho nìkan, ẹ má dáadáa bàbá wa Professor Banji Akintoye nìkan, wọn ò lè dá ṣe. ẹ má dáadáa wọn. táwọn wèrè yìí bá dé, wọn ò ní mọ Christian, wọn ò ní mọ Muslim, everybody ló máa ṣe lọ́ṣẹ̀. ẹ wo réètì tí wọ́n fi ń pa àwọn èèyàn, ẹ wo réètì táwọn Fúlàní fi ń jíyàn gbé. kò dẹ̀ jẹ́ ká ní irú yín báyìí kíyà máa jẹ wá nílẹ̀ Yorùbá. kò ń ṣàwọn lọ́balọ́ba nìkan ni wọ́n ní róòlù tó máa play. ẹ̀yin pastors, men of God, ẹ ní róòlù tẹ́ máa play. tí nǹkan tí mò ń sọ tó bá make sense, ẹ̀yin ìyá àti bàbá mi tẹ̀ ń wò, ẹ máa bá mi kọ sí comment section pé yes, ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ wà ń bẹ̀. torí pé our believed men of God, they have a lot of role to play in this movement. bó tiẹ̀ jẹ́ pé a ní Yorùbá Christian Association movement, we have it, and we also have Muslim Association, we have Christian Association, a ní nínú Yorùbá nation. ìwé yìí bàbá wa yìí ó jẹ́ kẹ́ jáde tán, èèyàn kì í lọ́lọ́run kó tún máa bẹ̀rù èèyàn. yes, torí pé mo understand a lot of ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa tẹ́ jẹ́ olórí ẹ̀sìn, ohun tó ń ṣe yín ni pé kọ́ máa yẹ̀yẹ́ yín, kọ́ máa wọ yín lẹ̀, kọ́ máa ṣe gbá, kọ́ máa ṣàwo. ẹ gbọ́ nǹkan tí Bíbélì sọ ní Psalm 91 sọ pé he that dwelt in the secret place of the Most High shall abide under the shadow of Almighty. I will say of the Lord, you are my refuge and my fortress, my Lord, my God, in you will I trust. He that dwell in the secret place of the Most High shall abide under the shadow of Almighty. ẹ̀yin bàbá wa, ẹ mọ Ọlọ́run. Ọlọ́run ò ní fi yín lẹ̀ láéláé. Ọlọ́run kì í fèèyàn tiẹ̀ lẹ̀. ẹ má jẹ́ kó gún kó lẹ̀ Yorùbá. ẹ̀yin religious leader, mo bẹ̀ yín látòrí bàbá wa Pastor E.A. Adébóyè, dórí bàbá wa Kúmúyì, dórí bàbá wa Bishop Oyedepo, yes, MFM Pastor Olukoya, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àtàwọn churches tẹ́ bá mọ̀, ẹ bá mi kọ sí comment section. ẹ bá mi, ẹ jọ̀ọ́, mo bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí, ẹ̀yin àti bàbá wa, ẹ máa bá mi kọ sí comment section. ẹ máa bá mi kọ orúkọ àwọn churches tẹ́ mọ̀, kẹlẹ máa tààgì wọn. mo mọ̀ pé gbogbo wọn ló máa rí fídíò yìí. àwọn big people ní Nàìjíríà wọ́n máa ń wo fídíò yìí. I know ṣèbí dọ́kan la táìmù tí a lọ ṣòkú
ìyá bàbá wa tí wọ́n jẹ́ ìyá ilẹ̀ Yorùbá tí a lọ ṣòkú wọn Ìgbòho. Bí mo ṣe wọlé báyìí mo fi Ọlọ́run búra àwọn tí a jọ lọ lè testify sí. Bàbá yẹn ní ọba Oníbodè, ọba Ìgbòho land, bàbá wa Oníbodè, wọ́n ní ìwọ ọmọ yìí, ìwọ ọmọ yìí tó ń béèrè nǹkan tá à jẹ lọ́wọ́ wa, tó ń sọ̀rọ̀ sáwọn bàbá yín, a ní bínú sí ẹ̀ torí a mọ̀ pé bó ṣe ń ta ẹ́ lára ni mo dẹ̀ dọ̀bálẹ̀. Ǹjẹ́ mo lè ẹ́bà rò láyé yìí pé ọba Ìgbòho wọ́n á máa wo fídíò mi? Kò sọ́ba Ìgbòho ni àìmọye àwọn top people tó bá ń pè mí tó máa ní nǹkan tó ń sọ yìí ohun àwa náà, ṣùgbọ́n torí nǹkan báyìí là ṣe lè jáde tán. Inú mi ti ẹ̀ dùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà kọ̀ọ̀kan wọn ò gbójú jáde, wọn ò dẹ̀ takò wá. Irú ẹ̀yin bàbá wa pásítọ̀ Adébóyè, Ọlọ́run ti kẹ́ yín débi pé ẹ lè empower àwọn local securities. Gbogbo àwọn churches tó wà, Redeem ni o, Redeem ni o, MFM ni o, Kenaland ni o, Deeper Life ni o, bẹ́ẹ̀ ẹ lè empower àwọn local securities. Yes, ẹ lè bá àwọn authority ṣe meeting kẹ́dẹ̀ wo pé ok ní gbogbo ilẹ̀ Yorùbá kí ló need ní state eléyìí, kí láwọn local security need, ṣé mọ́tò ni ọdún yìí kẹ́lẹ̀ donate patrol van fún wọn, ọdún tó ń bọ̀ ẹ lè ra ọ̀pá fún wọn, ọdún tó máa tẹ̀lé kẹ́lẹ̀ kábọ̀ sí bọ̀ sí. Ọlọ́run kẹ́ gbogbo ẹ̀yin pásítọ̀ yìí na only Nigeria, àwọn pásítọ̀ tó wà lẹ̀ Yorùbá nìkan wọ́n lè empower àwọn local securities, wọ́n lè ṣe. A ò sọ pé kẹ́ ṣe individually kó má bàa di wàhálà sí yín lọ́rùn, ẹ lè ṣe pẹ̀lú kẹ́ lè ṣe lórúkọ ìjọba. Yes, ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn, ẹ wo àwọn tí wọ́n lọ dáná sun church yìí nísìn. Ẹ sọ fún mi tí wọ́n bá bá èèyàn bẹ̀ ṣé wọ́n nípa àwọn tí wọ́n lè wò ṣùṣù tí wọ́n wò pé ilé Ọlọ́run ló kù táwọn fẹ́ dáná sun, kí ni wọ́n lè ṣe? Tó bá bá èyí fún ara yín níbẹ̀ níjọ́ yẹn, Ọlọ́run gbọ́ máa ṣe yín jàǹbá, káwọn Fúlàní á ṣe yín jàǹbá torí ẹranko ni wọn kì í ronú bí èèyàn. Ẹ jáde ẹ̀ka ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú, ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver, ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún ààtì, ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. La bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga, ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni La bitter tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ń kọ́ La bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi La bitter tea rà, àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742527137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ La bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Káàbọ̀ padà yìí ènìyàn wa. La bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó máa ń ṣe àgbo bóyá o ní prostate cancer, liver problem, kidney cancer, ọgbẹ́ inú, ulcer, arthritis, tàbó fẹ́ pẹ́ lórí ẹ̀, o fẹ́ kó máa kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n, o fẹ́ jẹ́ kó máa kọlu madam kí lè máa rọ́ pẹ́ lórí ẹ̀, àdódùn oríṣiríṣi, ẹ contact La bitter tea. They are good at doing that. Bàbá wa Professor Ben, bàbá wa Pastor Adébóyè, à ń bẹ̀yìn ni ẹ̀yin ìyá mi àti bàbá mi tẹ̀ ń wò mí, ẹ̀yin náà ẹ join mi ní comment section. Ẹ jájọ bẹ̀ bàbá Adébóyè, ẹ jájọ bẹ̀ bàbá wa Bishop Oyedepo, ẹ jájọ bẹ̀ bàbá wa MFM Olúkọ̀yà tí bá get orúkọ yẹn right, ẹ bá wa bẹ̀ bàbá wa Kúmúyì kó má wò wá níran, kó má jẹ́ kó gún kó lẹ̀ Yorùbá. Ẹ̀yin olórí ẹ̀sìn, ẹ bá wa pè gbogbo àwọn traditional rulers, àwọn baálẹ̀, ọba,
Olúwo Abọ́rẹ̀ nǹkan ta ní nílẹ̀ Yorùbá ẹ bá wa pè wọ́n kẹ́ empower àwọn local securities ẹ lè ṣe é. Mẹ́mbà rìdíìmù kan ṣoṣo ó lè gbé 500 million lẹ̀. Yes, àwọn mẹ́mbà rìdíìmù tí wọ́n lè gbé 500 million lẹ̀ wọ́n wà. Ìdí nìyẹn tá a ṣe ń bẹ̀yìn Yorùbá Nation tẹ́rí tá à ń ṣe yìí fún àǹfààní gbogbo wa ni. Èmi ò dẹ̀ rò pé tako ẹ̀ẹ̀kan sọ́pọ̀tì wa ni àti ẹ̀dúpẹ́ ọwọ́ yín pẹ́yìn against tiwa. Àìmọye àwọn pastors àìmọye àwọn tó pé tó bá ń sọ̀rọ̀ Yorùbá Nation báyìí a máa dàbí pé wọ́n ń ṣọmọ Yorùbá ni. Bàbá ẹ wá jẹ́ kí support yẹn délẹ̀ because a gbọ́ pé church yín tí wọ́n dáná sùn yìí about 10 years within less than 10 years interval wọ́n ti dáná sún lẹ́ẹ̀mejì. Kò dẹ̀ ṣe Niger State nìkan ló ti máa ṣẹlẹ̀, ṣèbẹ̀rẹ̀ ti tó ṣẹlẹ̀ náà ní Ogun State táwọn Fúlàní olórí burúkú yìí tí wọ́n lọ ká àwọn pásítọ̀ yìí mọ́. Ó dà pé wọ́n lọ pa pásítọ̀ kan gbà yẹn tàbí wọ́n gbé lọ. Ẹ̀yin náà ẹ̀wù tó jẹ́ kí ìwẹ̀ máa ṣẹlẹ̀ kò jẹ́ ká ní ìròyìn nílùú. A dẹ̀ ń sọ fún ẹ̀yin businessmen náà ẹ support movement yìí. Kí gbogbo wa jọ kúrò lóko ẹrú. Oko ẹrú ta wà kò dáa. Ẹ wo bó ṣe ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe wà yìí save. Àwa gan ò save. Nobody is saving Yorùbá land. Wọ́n kàn pa àwọn èèyàn anyhow. Wọ́n sọ gbogbo ẹ̀ ní politics. Ẹ̀yin náà ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ sìn. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ bàbá wa Adébóyè. Look at what is going on. Àìmọye nǹkan tẹ̀yìn tún rí táwa ò rí. Ẹ̀yin tún gbọ́ formation jù àwa lọ. Being an allies. Bàbá wa Adébóyè ẹ má jẹ́ kó gun kólẹ̀ Yorùbá. Tógun ò bá kólẹ̀ Yorùbá ibẹ̀ ni gbogbo àti lè ráyè ṣe ohun tó bá ń wà. Ẹ wò ẹ̀yin náà ẹ̀wò kan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà. Àtijọ́ yìí ẹ̀ẹ́dẹ̀ comment sórí nǹkan tó bá jí yóò gbé kẹ̀ ń sọ̀rọ̀ tó bá ṣe gbá tó bá ṣàwo kì í sọ̀rọ̀. Irú yín you have voice. Tí irú yín bá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá máa mì. Yes, irú yín tẹ bá support movement kódà á jẹ́ kíṣẹ́ yẹn yá gidi gan. Làwa ṣe ń fàsìkò yìí pé yìí ẹja lọ́dọ̀ bàbá wa Máyégún. Olúsadé ní pẹran abawọ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọbí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ́lọ́ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa. Bàbá Máyégún wọ́n jẹ́ ògbóǹtarìgì babaláwo tó jẹ́ wípé tí ogun ayé bá tí ogun ìdílé bá ń dáyàn láàmú bóyá yàn ń wọ ọmọ bóyá èèyàn fáṣírí bó tó dájú ogun tajà ó fẹ́ gbàwé gbèlú ó fẹ́ dira ni tó lásìkò tá a wà ẹ má jẹ́ kẹ́ni kankan tọ̀yìn o bó bá dira ikú pa ẹ́ bẹ́ẹ̀ ni bó bá dira ikú pa ẹ́ níbi tá a bá dé yìí nísìn lórílẹ̀‐èdè Nàìjíríà ìwọ tó bá jọmọ Yorùbá tó wà nílẹ̀ Yorùbá lè ní o gbọ́dọ̀ máa ṣe kí ni kò gbọ́dọ̀ máa rìn tìfúra tó gbòdò àníkẹ́ lọ bá tèèyàn jẹ́ àníkẹ́ tọ́jú ara yín àní kí ẹ tọ́jú ara yín níbi tá a bá dé
ọlọ́run ò ní a máa tọ́jú ara wa. Má jẹ́ kí wọ́n kọ̀ pa ẹ́ nígbà tó bá pa ẹdìyẹ, má jẹ́ kó pa ẹ́ bí ìgbà tó bá kọ̀ pa nǹkan tí wọ́n kọ̀ pa nǹkan tí ò ní ìtumọ̀. Tó bá tẹ̀ máa padà pa ẹ́, jẹ́ kọ́kọ́kọ́ mọ̀pọ̀kùnrin ni ẹ́. La ṣe sọ fún yín pé kẹ́ lọ dira nọ́mbà bàbá Máyégún ni mo fi sílẹ̀, ẹ lọ pè wọ́n. Now back to another issue. Ọmọ Yorùbá, ṣẹ́yìn náà ti ń rí handwriting federal government. Ṣèbẹ́ ti gbọ́ nǹkan tí àwọn ìjọba tuntun sọ nísìnyí. Àwọn house of representative wọ́n ní God láti fẹ́ ṣe òfin tó máa stop àwọn tó ń agitate, tó máa stop àwọn tó ń pè fún freedom. Pé anybody tó bá rí tó bá ń campaign fún freedom ó máa lọ sẹ́wọ̀n 25 years imprisonment, added to some 10 million. Ṣẹ́yìn náà rí ẹ fẹ́ jẹ́ ká lọ, ẹ fẹ́ jẹ́ a sọ̀rọ̀ nípa òmìnira, ẹ dẹ̀ ṣe nǹkan tá a fi ní béèrè fún òmìnira. Ṣé bó ṣe ń jí wa gbé yìí nísìn àkáwọ́ gbéra a máa wò wọn? Ṣé bó ṣe ń pa wá yìí nísìn àkáwọ́ gbéra a máa wò wọn? Bàbá Bọ́lá Ahmed Tinubu, bàbá wa Ọ̀ṣínbàjò, bàbá Ọ̀ṣínbàjò, ṣé bá ti fẹ́ máa wò rèé? Ṣé bá ṣe máa lajúlẹ̀ tó máa pa gbogbo àwọn ọmọ ológo ilẹ̀ Yorùbá tán lélẹ́yìí? Ẹ ti gbàgbé ọ̀rọ̀ Dr. Aborode, olówó mà ni wọ́n, alágbára ni wọ́n lọ sílùú òyìnbó, wọ́n make millions of dollars. Wọ́n dẹ̀ wò pé owó yẹn ò wúlò níbi tí wọ́n wà, wọ́n dẹ̀ wá sí Ọ̀yọ́ state, wọ́n dáṣẹ́lẹ̀, wọ́n ń sin ẹdìyẹ, wọ́n ń sin ẹlẹ́dẹ̀, wọ́n ń sin ẹran, wọ́n ń dáko, wọ́n ń ṣe fishing, wọ́n ń ṣe a lot of farming tí wọ́n dẹ̀ tún lò àwọn technology. Àwọn Fúlàní wọ́n dẹ̀ da màálù wá síbẹ̀, wọ́n dẹ̀ jẹ gbogbo oko yẹn, wọ́n bà gbogbo ẹ̀ jẹ́ débi pé ewé kan ṣó ń bẹ̀ báyìí ó wúlò. Bàbá yìí dẹ̀ lọ bá Sẹ́ríkì wọn, ó lọ fẹjọ́ wọn sùn. Bàbá yẹn padà sínú oko, là ń padà gbọ́ pé àwọn Fúlàní dẹ̀ ṣà wọn pa síbẹ̀. Tẹ bá sọ pé ẹ̀rí yẹn títọ́kọ olóyún kọ́, ọkọ olóyún ta gbọ́ nígbà yẹn pọ̀ pa lọ́nà gbòòrà or kò somewhere in Ọ̀yọ́ state. Mr. Gbénga kọ́, Mr. Gbénga kọ́ tọ́pa nípakúpa. Ẹ wo báwọn Fúlàní, gbogbo àwọn tó yẹ kó jẹ́ ọmọ ológo nílẹ̀ Yorùbá, tó yẹ kó gbé ògo ilẹ̀ Yorùbá dìde, ẹ wo báwọn Fúlàní ṣe ń dẹ̀mí wọn légbodò. Mo fi Ọlọ́run bẹ̀ yín, gbogbo ẹ̀yin abiyamọ ayé tẹ̀ ń wò mí, tẹ̀ ń share fídíò mi, lágbára Ọlọ́run ẹ̀ ní fọwọ́ yín gbé ọmọ sí, lágbára Ọlọ́run ẹ̀ ní mọ bòjì ọmọ, lágbára Ọlọ́run ọwọ́ yóò ní fi yín lẹ̀ lọ. Ẹ share fídíò yìí, ẹ jẹ́ kó dé omi tó ẹ kó dé. Mo rí kọ́mẹ̀ntì yẹn, ṣe mo dúpẹ́. Ẹ fi comment section, ẹ fi comment kẹ́ fi fa comment section yẹn ya, because the more tẹ bá fi ń sọ̀rọ̀ ní gbogbo àgbáyé á fi máa rí pé yes, nǹkan tí mò ń sọ yìí ẹ agree pẹ̀lú ẹ̀, ń tajọ fẹ́ ni, tí ò ń ṣe ohun tí Masbi nìkan fẹ́. Ọmọ Yorùbá, ẹ má jẹ́ àsun, ẹ má gbàgbé, ẹ like, ẹ share, ẹ comment. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ fún wa ní support, kẹ́ lè fún wa ní super sticker, super chat, tàbí kẹ́ support wa through bank account wa 021 41 68704 021 41 68704 021 41 68704 GTB Zan Williams Olúwatósìn. Now kí a bọ́ sí pèlè àbí ṣé fídíò yóò ti ń gbòdù báyìí, torí mi ìfẹ́ kó kọjá 20 to 30 minutes, torí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyàwó àtẹ máa ń wò mí ilẹ̀ máa ń kọ́ sí comment section pé ó ti ń gùn jù, ó ti ṣègbà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń ṣe fídíò 1 hour 30 minutes, ìgbà tó yá mo sọ di 1 hour. Mo rí pé ìyàwó ṣì ń complain, mo sọ di 30 minutes. Nísìnyí báyìí náà wọ́n tún ti ń complain. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo yín, let's bear with one another. Oòduà àdúrà kò ní. Ẹ má gbàgbé o, àwọn house of representative wọ́n ti fẹ́ ṣe òfin
tí ò ní lè jẹ́ kí anybody campaign fún freedom mọ́ torí pé wọ́n rí pé election ti ń bọ̀, wọ́n rí pé election ti wà kọ́nà. No sorry, kọ́ rí pé campaign ti fẹ́ bẹ̀rẹ̀, wọ́n rí pé campaign ti fẹ́ bẹ̀rẹ̀, wọ́n rí pé campaign ti fẹ́ bẹ̀rẹ̀, wọ́n wá gbogbo nǹkan tó máa fi tá ìwà down, but kàwá ń fàṣìkò yìí sọ fún yín pé ọlọ́run dùn yín lọ, ọlọ́run á dẹ̀ jẹ̀ wá. ilẹ̀ yorùbá yìí a máa gbà, ẹni tó bá ní kò ní ṣojú òun á ṣẹ̀yìn ẹ̀, ẹni tó bá sọ pé àní gba òmìnira ẹ̀ ó máa ṣẹ̀yìn ẹ̀ gbogbo tí ń jẹ́ tọlọ́run. torí pé kí ni ìrìn àjò yìí ọlọ́run ló bẹ̀rẹ̀, ọlọ́run dẹ̀ ló sọ pé ó yá, tọ́lọ́run bá dẹ̀ ti sọ pé nǹkan yá ó yá nìyẹn. I love you all. Kẹ má bínú nígbà tí wọ́n kọ́ wọlé mi kí everybody, mo kí gbogbo yín once again. fún ìdàbà ọkọ̀ wọ́n bí fúngbà kọ̀ọ̀kan, my name is Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì, tí gbogbo ẹ̀yin ìyá àti bàbá mi tẹ́ mọ̀ sí Mass BTV alias Mass Bearer for all the bad leaders alias Mass Gloria for the good leaders aka Alógún Màṣíkà Odò Àgbò Àkóní Gbọ́dọ̀ Alẹ́.